o ò rí nǹkan. Ṣé o rántí pé mo máa ń sọ pé ọ̀pọ̀ nǹkan ìran adúláwọ̀ ti sọnù? Ewé tó ń wò yìí, dákun ní comment section, kí ni wọ́n ń pè é ládùúgbò rẹ? Bá mi fi sí comment section káwọn adúláwọ̀, ìran adúláwọ̀ tí wọn ò mọ orúkọ ewé, tí wọn lè dá ewé àtegbò mọ̀, kí wọ́n lè tún rántí tàbí kí wọ́n lè mọ̀. Àwọn èèyàn máa ń béèrè, wọ́n á ní bàbá kí lorúkọ ewé yìí? Bàbá kí lorúkọ egbò yìí? Torí ẹ̀ la ṣe gbélé yìí kalẹ̀ tó fi jẹ́ pé ìran Yorùbá wọn á lè sọyè, á lè sọnù ká tó sọnù. Àwọn generation tó ń bọ̀ lẹ́yìn wa ò gbọ́dọ̀ sọnù tán ká má bàa sọ gbogbo ohun tó wà tá a fi ń ṣayé, tá a fi ń ṣe èèyàn nílẹ̀ Yorùbá ká má bàa sọnù tán. Ewé yìí lọ́dọ̀ wa ń bí Yorùbá máa ń pè ní kórópòó. Ìwọ náà kú mọ̀ pé ewé ló kọ tí kálukú máa ń pè níbì kọ̀ọ̀kan. Kí lorúkọ tí wọ́n ń pe ewé yìí ládùúgbò yín? Kórópòó ni Yorùbá máa ń pè é ní sàká ní ọ̀dọ̀ wa ń bí. Kí nìdí tí wọ́n fi ń pè ní kórópòó? Ṣé o ti rí? Tó bá ti mú kinní báyìí, ó rí tí ó fọ́ pó. Wàá rí tí ó fọ́ pó, ìyẹn èso rẹ̀ yìí. Ṣé o ti rí? Ìdí rẹ̀ tí Yorùbá ṣe máa ń pè ní kórópòó. Kórópòó lorúkọ ewé. Orúkọ wo ni wọ́n máa ń pè é ládùúgbò yín? Ṣé o sì mọ̀ pé ewé yìí wúlò gan? Yorùbá máa ń lo ewé fóríṣiríṣi nǹkan. Yorùbá máa ń lo ewé tọ́ta bá pọ̀ fún yàn. Yorùbá máa ń lo ewé yìí láti bójútó jẹjẹrẹ èyíkéyìí cancer of all sorts. Yorùbá máa ń lo ewé yìí láti bójútó. Yorùbá máa ń lo ewé yìí fún àánú. Ẹni tó bá ń wá àánú tá àánú jìnnà sí, ó láwọn nǹkan tán máa fi ń kun, tí Yorùbá máa ń lò káyé lè bá àrá àánú gbà. Yorùbá máa ń lo ewé yìí fún abíwẹ́rẹ́. Ọṣẹ abíwẹ́rẹ́ ni, àgúnmu abíwẹ́rẹ́ ni. Yorùbá máa ń lo ewé yìí. ń gbọ́ná kí ni wọ́n ń pe ewé yìí ládùúgbò rẹ? Tó bá rántí wàá rí i pé méjì ni. Ìkan wà ń bẹ̀ tó máa ń pupa, ìkan wà ń bẹ̀ tó máa ń funfun. Ewé ni Yorùbá ń pè ní kórópòó funfun. Kò ní pẹ́ kò ní jìnnà. Láṣẹ Elédùmarè, màá fi hàn ọ́ ẹ̀yà ewé yìí tí Yorùbá máa ń pè ní kórópòó pupa. O fẹ́ pè mí? O lè kàn mí sí mi lórí nọ́mbà yìí 09065636184. Àlàáfíà Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ o. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. O fẹ́ béèrè nǹkan kan, bàbá ẹ bá ṣe kinní, ẹ bá ṣe tọ̀hún, pè mí sí nọ́mbà tí mo sọ yẹn, tàbí kó máa bọ̀ wá sílé iṣẹ́ wa tó wà nílùú Òṣogbo. Ọ̀kíní la wà lóṣogbo. Tó bá ti dé junction Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbọ́kadà láti bẹ̀, Ọlọ́run lọ sílé iṣẹ́ Oifem Herbal Ventures. Láṣẹ Elédùmarè, ayọ̀ rẹ ò ní pẹ̀dín, ká fìrè pàdé.